ọ̀rọ̀ Tinubu ẹ béèrè pé ṣé wọ́n ṣe dáadáa àbí wọ́n ṣe dáadáa. Èmi náà máa fi béèrè question yín láti ọdún tó ti bí yín. Mo mọ̀ pé bí mo ṣe ń wò yìí ti fẹ́ súnmọ́ bí 40 àbí 40 lẹ jẹ́ ọ̀kẹ́ ju 40 lọ. Bí mo ṣe ń wò yìí láti ọdún tó ti bí yín yẹn ta ni president tó jẹ́ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé ńgbà tó ṣe tán ó yọdún 4 ló lò ó yọdún 8 o tó ṣe tán tó ń lọ èmi pẹ̀lú yín àti gbogbo aráàlú tó kù tá wá ń sunkún pé jọ máa lọ jọ máa lọ you are too good tani náà ẹjọ ẹ má bínú ẹ má dárúkọ àwọn tó kú o ẹni tó kú ẹ ò lè mọ ohun tó máa jẹ́ ẹ̀ǹdì ẹ̀ ká ní kò kú. ẹ kú dédé ìwòyí ẹ̀yin olólùfẹ́ Oníyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeré ṣe dáadáa ni mo bá yín. Igwe Mr. Ọláìyá ẹ káàsán sá mo mọ̀ pé kíní yìí máa yà yín lẹ́nu pé mo fẹ́ ṣe ó dẹ̀ lè bí yín nú ṣùgbọ́n ẹ má bínú nítorí Ọlọ́run nítorí pé mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi gan ẹ kì í fẹ́ kí nǹkan kan kó ṣe mí bẹ́ẹ̀ náà lèmi náà nífẹ̀ẹ́ yín kí n tó délùú yìí ni mo ti mọ̀ yín mo dẹ̀ tún délùú yìí náà èmi àtúnyín sì mi ò lose contact pẹ̀lú yín so mo dẹ̀ mọ bí ọ̀rọ̀ mi ṣe jẹ yín lọ́kàn tó so mi ìgbúdọ̀ rí nǹkan tí mo fẹ́ rí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí tí n bá sọ ẹ̀rí ọkàn níye já kò ní ṣe kó má jẹ mi. Mo rí gbogbo ìlàkọjá àti wàhálà tẹ́ ṣe nígbà tí bàbá Tinubu fẹ́ wọlé gbogbo bẹ́ẹ̀ ṣe lọ rìn wò létí òkun lóòótọ́ nígbà tí mo bí yín ẹ sọ fún mi wípé Ọlọ́run ló direct yín pé kẹ́ ṣe bẹ́ẹ̀ pé kì í ṣe pé bí ẹ ṣe nítorí nǹkan kan pé but Ọlọ́run ló kọ sí yín pé kẹ́ ṣe fún bẹ́ẹ̀. Kódà gan nígbà tẹ́ bọ́ síta tẹ́ ní bàbá Tinubu wípé àwọn family yẹn wọ́n ṣàánú yín wọn jẹ́ kẹ́ kú yes wọ́n lè má jẹ́ kí kinní yẹn wà escalated ju bó ṣe yọ ẹ lọ bó ṣe rántí pé operation tẹ́ padà ṣe kì í ṣe family Tinubu ló ṣe fún yín Governor Dàpọ̀ Abíọ́dún ló padà ṣe operation yẹn fún yín nìbàdàn tí ká má sọ pé bóyá ó ní nǹkan tí wọ́n ṣe fún yín tẹ́ fi lọ rìn wò tẹ́ fẹ́ fi san oore padà fún wọn àmọ́ nǹkan tó wá jẹ́ kí n fẹ́ sọ kínní ni pé mo gbọ́ interview yín kan mo rí wípé ẹ̀ ń pọtí ilé kí ẹ̀ ń bo nǹkan tí ò ṣe ẹ kẹ́ bò ẹ̀ ń parọ́ mọ́ra yín lára mo rí wípé ẹ̀ fẹ́ wẹ̀ kẹ́ yán kọ̀ọ̀kan kẹ́ mú àgádágodo àti àgàdà tí àwọn èèyàn fẹ́ sọ sí yín lọ́rùn opportunity láti yọ lọ́rùn yín mo rí wípé ẹ̀ ń pọtí ilé kan ẹ̀ tún cover ẹ̀rìn wòwò ẹ̀ sọ ẹ̀rìn wòwò láti campaign fáwọn people ìdó ẹ lọ́lọ́run ló sọ fún yín o ẹ rí nǹkan kan gbàgbọ́ ń di ẹ̀ wọ́n dẹ̀ tún bí yín ẹ̀ ń ṣe bí ìgbà tá a bá ní pé èpè táwọn èèyàn ń gbé yín ṣẹ́ pé ẹ deserve nítorí nǹkan tẹ́ ẹ jẹ nǹkan kan nídìí campaign tẹ́ ṣe ẹ jẹ nǹkan kan lọ́wọ́ àwọn family lọ́wọ́ àwọn Tinubu yìí kò sí nǹkan tẹ́ jẹ àwọn ọmọ tí wọn ò jẹ nǹkan kan tí wọn ò tó nǹkan kan ẹ wo position tó fi wọ́n sí ẹ wo nǹkan tó ṣe fún wọn ẹ̀yin tẹ́ ni wòwò tẹ́ pé èpè tí wọ́n fi ń sọ yín lórí íńtánẹ́ẹ̀tì dọ́là rí nǹkan kan bẹ́ẹ̀ opportunity dẹ̀ tún dé kẹtù yọ okùn lọ́rùn ara yín ẹ tún pọtí ilé kan ẹ tún fẹ́ sọ tòótọ́ kí náà ẹ jẹ́ nǹkan kan operation tí wọ́n ṣe fún yín Governor Dàpọ̀ Abíọ́dún ló ṣe fún yín nìbàdàn kò ń ṣe first lady kò ń ṣe àwọn bàbá Tinubu so kí wá ní orí típa wọn ṣèdí débi wípé àwọn èèyàn dẹ̀ ń gbé yín ṣépè lójú méjèèjì tó yẹ kẹ́ sọ pé Ọlọ́run ló rán yín ní kíní ẹ̀ gbà nǹkan kan o a rí àwọn kan nínú àwọn artist kan tó bọ́ síta tó bú wọn tí wọ́n pè tán fún lówó náà tẹ́ wọ́n bá tì mí lẹ́nu máa dárúkọ tẹ́ pé ńgbà tí wọ́n bọ́ta tó bú wọn náà pé náà fi nǹkan pa lẹ́nu mọ́ àti gbogbo kóòtù wọn àti kò sí nǹkan kan tẹ́ jẹ lọ́wọ́ wọn kò sí mi ìwà mọ̀ bóyá owó búrẹ́dì 3 tẹ́ǹkọ̀ kò tiẹ̀ sí nǹkan kan tẹ́ jẹ lọ́wọ́ torí pé mo mọ̀ pé ẹ̀ ní parọ́ fún mi ìyẹn tí ẹ̀kọ́ ló jà bí kò ṣe pé wọ́n béèrè question lọ́wọ́ yín opportunity láti yọ okùn lọ́rùn ara yín yọ okùn yẹn lọ́rùn ara yín tún wá ń pọtí ilé kan kinní kan àwọn kan máa ṣépè ẹ máa wà lára àwọn tó máa ṣépè fún wọn nítorí èpè tẹ́ ń forí gbà lórí internet èpè tẹ́ ń forí gbà táwọn èèyàn fi pé bóyá ẹ gba nǹkan kan lẹ́ṣẹ̀ lọ́rìn wòwò tí wọ́n mọ̀ pé ẹ ṣe tó dẹ̀ pé àwọn tí wọ́n rìn wò tó hàn ṣe nǹkan kan gan wọ́n bú wọn wọ́n pè wọ́n sí ilé ńlá wọ́n pa wọ́n lẹ́nu mọ́
tó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n ṣe kọ́kọ́ táwọn àwọn ọmọ tẹ́ lè bí ó ní nǹkan tó gbé fún àgbọ̀ gbúdọ̀ máa sọ̀rọ̀ ni àti president àti kóòtù wọn gbogbo àwọn kò sí nǹkan kan tó ṣe fún yín ẹ jáde kẹjẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan tẹ́ ṣe ìwòwò tẹ́ rìn ẹ kọrin ìwòwò yẹn gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe ran yín ni opportunity tó yẹ kẹ́ fi sọ̀rọ̀ sọ̀rọ̀ ń ló bí mi inú tèmi mọ̀ wípé even operation tẹ́ ṣe Governor Dàpọ̀ Abíọ́dún ló sanwó ẹ̀ Governor Dàpọ̀ Abíọ́dún ló sanwó operation tẹ́ ṣe àwọn family bàbá wọn kò ṣe pé kíkiní yẹn má wá escalate àwọn kan ló fi operation fún yín ètò ẹ̀rìnwó létí òkun ẹ̀gbà nǹkankan àwọn èèyàn wà tí wọ́n bọ́ta jọ́ tí wọ́n ti bọ́ta bú wọn lórí íńtánẹ́ẹ̀tì náà ti lọ àìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má mi ìfẹ́ kẹ́ push mi because mo mọ àwọn èèyàn ṣépè fẹ́mi náà ẹ̀yin náà mọ̀ pé mi ò gba ẹni tí mi ìdẹ expect mo kàn ṣe ti tèmi ni irú ọmọ bẹ́ẹ̀ yẹn òjòjò bẹ́ẹ̀ ò dẹ̀ ní ṣe ọmọ lọ́wọ́ mi mọ́ bọ̀ kó má bàa dàbẹ́ ni pé bóyá wọ́n tún wá rí yín lẹ́lẹ́kejì pé bóyá next campaign wá rí yín kọ́ ni pé wọ́n fún yín lẹ́nìtì òrìṣà tí ò bá gbèyàn kó ṣèyàn bó ṣe báyàn èpè tí wọ́n ń gbé yín ṣẹ́ rí nǹkan kan bẹ̀ àwọn tí wọ́n àwọn ọmọ tí àwọn tẹ́ pé pẹ̀lú ẹ̀ náà tán bá máa ní artist tó fara ṣiṣẹ́ fún bàbá jù ẹ̀yin làwọn ní gbogbo ayé mọ̀ bí gbogbo ayé ṣe mọ̀ yín àwọn tẹ́ fara ṣiṣẹ́ fún ò recognize yín wọn ò mọ̀ yín àwọn táwọn èèyàn ò mọ̀ náà recognize so ẹ jókòó ara yín jẹ́ tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní ṣòótọ́ nínú interview láti yọ okùn kúrò lára yín ẹ má kúkú ṣe interview ẹ má bínú tó bá bí yín nù o mo kàn ní kí n sọ fún yín èpè yẹn pọ̀ ẹ yọ okùn kúrò lọ́rùn ara yín tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ lè sọ tòótọ́ wípé kò sí nǹkan kan ẹ kàn ṣe ni pé wọn ọ̀dẹ̀ náání yín wọn mọ̀ pé ṣe nǹkan kan mi ìwà lè sọ bóyá owó ẹ̀pà owó àkàrà o pé wọn ò náání pé àwọn tó bú wọn gan wọn náání wọn jù yín lọ ẹ má wulẹ̀ ṣe interview mọ́ sà ẹ kásán. Iwájú mo rí Wike ó gbé Tinubu sínú abọ́ ńlá kíní tí wọ́n fi ń ta ẹran ó gbé lọ sílẹ̀ ẹran ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í kún mo wá bèèrè pé olúwa kí ni ìtumọ̀. Wòlíì Násìrì ti sọ̀rọ̀ o ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ lórí ìṣèjọba ààrẹ Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí àti iṣẹ́ tí wọ́n rán sí pásítọ̀ Adébóyè bẹ́ẹ̀ ni lórí mẹ́sẹ̀jì tí pásítọ̀ Adébóyè tún fi ránṣẹ́ láìpẹ́ yìí bẹ́ẹ̀ ni wọ́n tún sọ̀rọ̀ nípa ìyàwó ààrẹ Tinubu wọ́n ní ìyàwó ààrẹ Tinubu pé nǹkan kan máa ṣẹlẹ̀ sí láìpẹ́ yìí tí mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ wọ́n tún ránṣẹ́ sí olóyè Sunday Igboho náà bẹ́ẹ̀ ni wọ́n ní nǹkan kan máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí láàrin olóyè Sunday Igboho àti àwọn olóṣèlú kan ẹ wo ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ ohun tí wòlíì Násìrì tún sọ nú mẹ́sẹ̀jì yìí ẹ jẹ́ ká lọ gbọ́. nípa ti bàbá Adébóyè finally bàbá Adébóyè ní Ọlọ́run ti yan ẹni tó máa dun ipò ní 2023 ní Nàìjíríà Ọlọ́run ò yan àwọn tó wà ń bẹ̀ yìí ò ẹ̀yin bàbá àbá pé ènìyàn pé Ọlọ́run mà sí pé èèyàn dé ipò ìyẹn ò sọ pé Ọlọ́run ló lọ́wọ́ sí àbọ̀ Ọlọ́run yàn o òótọ́ mo sọ fún wa o Ọlọ́run ò yan àwọn èèyàn yìí o Olúwa sọ pé òun fi àwọn ìjọba àwọn Tinubu àtàwọn tó ń wà lórí àlééfà lápò òun fi wọ́n ṣe pàṣán fún Christianity ni kí gbogbo wa gbàdúrà kọ́lọ́run kó fi àánú kó fi bẹ̀ wá wò ìyẹn ohun Olúwa leléyìí o Ọlọ́run àwọn ọmọ gúdẹ̀ tó sọ fún mi pé àwọn èèyàn máa gbé orí adìyẹ sórí Trump á gbélé yìí Olúwa sọ pé very soon tí àwárí táwọn èèyàn fi ń ṣẹ̀ sí àwọn olóṣèlú yẹn pé ó máa dọ́dọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run pé wọ́n máa ṣe wá náà bẹ́ẹ̀ because of that ká gbàdúrà o ẹ̀sìn ò ní bá wa o. Eléyìí ti Nàìjíríà àwọn kan sọ wípé Násìrì àti Tinubu àwọn olóṣèlú kọ́ ló ń bá wa jà àwa fúnra wa là ń bá ìlú jà àwa là ń bára wa jà Tinubu ní tóun bá wọlé lọ́dún mẹ́rin tóun bá múná wá ká má dìbò fún un ó wọlé lọ́dún mẹ́rin ó bẹ̀rẹ̀ sí kọ̀ǹpẹ́ pé wọ́n ti bà Nàìjíríà jẹ́ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ wá dàrú sí i ní ìsín Òbí tó sọ pé òun fẹ́ lọ́dún mẹ́rin ṣé orí wa burú ni káwọn èèyàn máa parọ́ funfun ní ìsín tó bá dé gbogbo ìlú wọn lẹ pósà káàkiri
wọ́n gbé bíbọ̀ tán bá ti wá wọlé tán wá gbòfin pé àwọn ò fẹ́ rí post christianity wọ́n ń dọ̀tí ìlú. Ọlọ́run á wà pẹ̀lú wa o. Òbí náà tún bẹ̀rẹ̀ wẹ́ Ọlọ́run ti sọ nípa tiẹ̀ fún mi ní òdòdó kan tún lè sọ nípa tìyẹn mọ́. Olúwa kó wà pẹ̀lú wa. Ohun Olúwa ni mò ń sọ yìí o. Mo dẹ̀ bẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ bá mi pín. Nọ́mbà ní ìtẹ̀síwájú ohun Olúwa. Mo rí Tinubu, ó gbé Kwankwaso, ó gbé sínú kẹ̀kẹ́ márúwá, ó wá wọ ọ́fíìsì kan, ó wá wọ abẹ́ gálọ́pì kan láàárín àwọn èèyàn. Ó jókòó, òun àti ẹjọ́ ń kọ ìwé. Mo rí bàbá Ọbásanjọ́, ó gbé Òbí sí ọkọ̀ márúwá, ó tún wá wọ abẹ́ tẹ́ǹtì kan kálọ́pì, ó tún jókòó, wọ́n tó jọ ṣèwé, wọ́n tó jọ ń kọ̀wé. Mo wá béèrè pé kí ni ìtumọ̀. Olúwa sọ pé ìsọpọ̀ Òbí àti Kwankwaso pé irọ́ àti ẹ̀tàn ló wà ń bẹ̀. Ipe kándídéètì Tinubu ní Kwankwaso, pé kándídéètì Ọbásanjọ́ ní Òbí, pé méjèèjì ò lè wọ́ọ̀kì papọ̀, pé irọ́ ló wà ń bẹ̀, pé ẹ̀tàn ni, pé kí n gbàgbé ẹ̀. Ìyẹn ní ìtẹ̀síwájú. Kí a gbàdúrà. Mo rí aṣọ Nàìjíríà tó fẹ̀ ńlẹ̀ tán tẹ́lẹ̀ tán gbé àpótí ìdìbò lé lórí tí ẹ̀jẹ̀ kún náà àpótí ìdìbò. Mo wá béèrè Olúwa kí ni ìtumọ̀ ta. Ọba wọn bá sọ fún mi pé ní ọjọ́ tí ẹlẹ́sàn ti wà láyé ní Nàìjíríà, ẹlẹ́sàn ẹni wọ́n ti máa pa èèyàn jù, tẹ́jẹ̀ ti máa sàn jù. Kí ni yóò wá sọ ọ̀nà àbáyọ? Olúwa sọ pé kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n lọ ra àsíá Nàìjíríà ní gbogbo last day of the month. Káwọn èèyàn máa nà sókè, kásà máa gbàdúrà. Olúwa fi àánú ká ibi kúrò lórí Nàìjíríà, fàánú ká ibi kúrò lórí ẹ̀. Àtàwọn tó wà lábúròdù káàkiri pé kí ìfẹ́ Ọlọ́run ṣẹ. Ètò tọ́lọ́run sọ pé ó sì wà lójú ọ̀run pé ó máa ṣe láti fi àjùlọ han ìjọba àti orílẹ̀-èdè yìí nípa 2027 pé kí Ọlọ́run ó ṣe lọ́nà tí ó gbà fẹ́ wàá màkúnnù. Ìyẹn ní ìtẹ̀síwájú. Mo rí INEC officer, mo rí tébù wájú ẹ̀, ó fi ìwé tó ga hàn tó kọ, ó dẹ̀ ya gbogbo ìwé yẹn, ó dẹ̀ tún mí kọ. Mo wá béèrè pé kí ni ìtumọ̀. Ẹ gbàdúrà o, ó ṣeé ṣe transtable tí INEC fún Nàìjíríà kí wọ́n ṣẹ̀ǹjì ẹ̀ o, kó má lọ títí o, wọ́n á ṣẹ̀ǹjì ẹ̀ o. Mi ò wá mọ̀ o, ìfẹ́ Ọlọ́run yóò ṣe ọ̀bọ̀ tí mo rí nìyẹn o, pé ìtumọ̀ ẹ̀. Ní ìtẹ̀síwájú, mo rí ọkùnrin tó sọ pé òun Nigeria Labour Congress Ajero. Mo rí pé òun àti Tinubu wọnú báǹkì, Tinubu dẹ̀ tì mọ́nú báǹkì, Tinubu jáde. Mo wá béèrè, Olúwa sọ pé tí gbogbo orílẹ̀-èdè bá rò pé Ajero Nigeria Labour President pé rárá o, pé ó ti gbowó, wọ́n pé ìtumọ̀ báǹkì tán ti mọ́ nìyẹn, pé Ajero kì í ṣolùgbàlà Nigeria Labour President o, pé àwọn tí a rò ń bẹ̀ pé wọ́n ti gba owó àti Nàìjíríà àti TCU pé orílẹ̀-èdè ti fún wọn lówó, pé ká gbàgbé ẹ̀. Kí ìjọba dẹ̀ tó parí, ìṣẹ̀lẹ̀ kan sì wà láàárín àwọn Nigeria Labour Congress yẹn. Olúwa yóò wà pẹ̀lú wa. Ní ìtẹ̀síwájú, mo rí sísún ọjọ́ ìdìbò síwájú, mo ti sọ fún wa o. Ní ìtẹ̀síwájú, mo rí Wike, ó gbé Tinubu sínú abọ́ ńlá, kíní tí wọ́n fi ń ta ẹran, ó gbé lọ sílé ẹran, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í kún. Mo wá béèrè pé Olúwa kí ni ìtumọ̀. Olúwa sọ fún mi pé gbogbo ẹ̀sìn tí Wike fi àwọn èèyàn ṣe kó sì ń padà wá fi Tinubu fún ara rẹ̀ ṣe lọ́jọ́ ọ̀la, kí ẹ gbàgbọ́. Ní ìtẹ̀síwájú, Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ pátì àbí gbogbo ohun tẹ́ ẹ ti rí i pé ètò tènìyàn ni Ọlọ́run sì ní ètò tẹ̀ nípa ẹlẹ́sàn Nàìjíríà. Ní ìtẹ̀síwájú,
Afsan tí wọ́n gbé Afsad tí wọ́n gbé lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí gọ́vnà, olúwa àwọn ọmọ kó sọ fún mi pé orí rẹ̀ ní Èkó ti máa dàrú. Ẹ kọ ìran ẹ sílẹ̀ pé àṣìṣe ńlá ni wọ́n ṣe o, kí ẹ kọ sílẹ̀ o. Ètò Èkó àti òṣèlú Èkó orí rẹ̀ ni yóò ti dàrú o, ẹ lọ kọ ilẹ̀ o. Ní ìtẹ̀síwájú, mo rí ìránṣí Olúrẹ̀mí Tinubu. Mo rí pé ó wọ airport, gbà tó débẹ̀ ó lọ, àwọn èèyàn wá expect kó padà, kó gbà. Ọlọ́run sọ fún mi pé ó ṣeéṣe tí ìjọba ọkọ ẹ bá padà kí Olúrẹ̀mí Tinubu kúrò Nàìjíríà kó má lè padà wọ ìlú. Ó tọ́lé o, bọ̀ kán gbàdúrà o kí Ọlọ́run kí bó bá jẹ́ ti kú àbí bóyá kìíní tẹ̀sín kọ́lọ́run kó mú ẹ̀sìn yẹn kúrò o. Ní ìtẹ̀síwájú, ìpàdé Olúwa gbèjà abiyamọ tọdún yìí tí a ó ṣe ní ìjọsìn Greater God Mọ̀wé. Olúwa sọ pé kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n kọ orúkọ ọmọ wọn àti fọ́tò ọmọ wọn ní ọjọ́ on the 11th / on the 14th, òrun mẹ́rin yẹn, kí gbogbo èèyàn kọ orúkọ wọn, àwọn abiyamọ pátá, kí a dẹ̀ máa gbàdúrà. Gbogbo ogun tó gba ayé lọ́wọ́ àwọn ọmọ mi, tó fà àwọn ọmọ ṣèdààmú, kọ́ Ọlọ́run bá wa ṣẹ́. Àwọn tó bá dẹ̀ lè tẹ̀lé wa, kí wọ́n tẹ̀lé wa, either YouTube, Instagram or Facebook ni Nasiri Iṣẹ́ Olúwa Gbémi Dìde, kí wọ́n fọjọ́ yẹn sọ́kàn. Olúwa yóò wà pẹ̀lú wa. Kí tó parí, Ọlọ́run àwọn ọmọ ogun sọ pé Ṣèyí Mákindé sì máa gbé ìgbésẹ̀ ńlá kan tí ó dá wàhálà ńlẹ̀ nílùú Ìbàdàn, kí gbogbo wa gbàdúrà. Oríyọmí Àsàn wọ́n fẹ́ parọ́ ńlá kan mọ́ nítorí ẹlẹ́sàn. Tẹ́ ẹ bá ti gbọ́, Olúwa sọ pé ọ̀rọ̀ ẹlẹ́sàn ni, pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ní ìtẹ̀síwájú, mo rí pléènì ńlá tó já tínú ìṣàgbáyé dẹ̀ gbé. Ẹ já gbàdúrà ìṣẹ̀lẹ̀ abàmì àbí ìṣẹ̀lẹ̀ pléènì jíjá kọ́lọ́run bá wa kánṣu rẹ̀. Ìyẹn ní ìtẹ̀síwájú, mo rí ìkòkò táwọn èèyàn bẹ̀rẹ̀ sí í gbé káàkiri lórí feed. Mo wá béèrè, Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé kì í ṣe ìkòkò, kì í dẹ̀ ṣe feed, pé àwọn tó ra ilẹ̀ tí wọ́n nílẹ̀ tán fẹ́ kọ́lé, pé àwọn ìkà lọ ṣògùn ká má lè rí ilé yẹn kọ́, ká má lè dé ilẹ̀ yẹn. Pé gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kọ́lé àbí ẹ ra ilẹ̀ síbì kan tí ìdádúró wà, kí ẹ lọ kọ orúkọ ibi tí ẹ ra ilẹ̀ yẹn sí, àbí kí ẹ bulẹ̀ ibi tí ẹ ra ilẹ̀ yẹn sí tí ẹ bá lè lọ bẹ̀, kí ẹ fi ṣèṣọ́run ọjọ́ 9. Pé gbogbo ohun tí a gbé wúlẹ̀, ibi tí a ṣe kí n má lè develop ilẹ̀ mi, kí n má lè develop ilé mi, kí Ọlọ́run ó bà á jẹ́. Tí ẹ bá dẹ̀ jẹ́ ẹni tó lè súnmọ́ tòsí ibẹ̀, kí ẹ bu omi tó dágún sínú àgbàrá létí títì, kẹ́ ẹ lọ dà sórí ilẹ̀ yẹn. Bí ẹ bá lè ka Psalm, ẹ ka Psalm 29, Psalm 114 àti Psalm 16, ẹ kà sórí ẹ̀, àti Psalm 35, Psalm 35 kẹ́ ẹ kà sórí ẹ̀. Ìyẹn ní ti àwọn tá ń dá ilẹ̀ dúró. Ọlọ́run dẹ̀ ní kí tó máa sọ fún wa pé ká gbàdúrà lórí ọ̀rọ̀ ìgbèsè àti àdánù. Finally, mo ti sọ fún wa kí a mú fọ́tò àwọn ọmọ wa àtorúkọ ọjọ́ ìbí wọn, kí a ti gbàdúrà ní on the 11th / 14th. Àwọn ọmọ Ọlọ́run tó bá lè pẹ̀lú wa lórí afẹ́fẹ́, kí wọ́n pẹ̀lú wa. Finally, àwọn bá sọ fún mi pé ọkùnrin tó dalẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá wa yìí, wípé gbogbo ohun tí ń ṣe káàkiri ní ìsìn, àwọn èèyàn lè rò pé ó sì wà gẹ́gẹ́ bó ti wà, pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́.
pé àgbá òfìfo ló kù. Ṣùgbọ́n kí gbogbo wa gbàdúrà fún nítorí ọjọ́ tó ti gbà wá pé àwọn olóṣèlú dẹ̀ máa fi ṣẹ̀sín nígbà tí a bá parí ohun gbogbo ẹ̀kọ́lẹ̀. Olúwa yóò wà pẹ̀lú wa. Sowore tí àwọn èèyàn wò, Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé Sowore ò lè di ààrẹ ní àkókò yìí. Mi ò sọjọ́ ọ̀la o, ṣùgbọ́n pé ká ṣàgbàdúrà fún torí Ọlọ́run lò. Finally, eléyìí ìmọ̀ràn fún gbogbo ọba ilẹ̀ Yorùbá torí àjálù lákan wà níwájú àwọn ọba tí ọba méjì mẹ́ta dẹ̀ kú láàrin oṣù kan nílẹ̀ Yorùbá ẹ̀kọ́lẹ̀. Ṣùgbọ́n kí ìṣẹ̀lẹ̀ yẹn má bàa ṣẹlẹ̀, kí gbogbo ọba máa fi adé orí ẹ̀ gbàdúrà lóròrùn bóyá aago méjìlá sí aago kan kọ́lọ́run yí ìṣẹ̀lẹ̀ ibi kúrò. Ẹ̀jẹ̀ tí ìjọba òkùnkùn lòun fẹ́ ta ẹlẹ̀ ní ìbò Ọ̀ṣun kọ́lọ́run bá wa kánṣu ẹ̀ kí ó dẹ̀ fi àánú gbé ìbò Ọ̀ṣun padà. Olúwa yóò wà pẹ̀lú wa o. Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o. Ihun tí Ọlọ́run rán mi lóòótọ́ mẹ́sẹ̀ẹ̀jì gùn ṣùgbọ́n èèyàn ọmọ Ọlọ́run ẹ bá mi gbàdúrà torí kókó àwọn tó wà ń bẹ̀. Ọba àwọn bá dẹ̀ sọ pé ó lè pọ́ lè yà Nàìjíríà máa pín ṣùgbọ́n kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ríran sí i ló máa ní màkókò yìí ṣùgbọ́n yóò pín kò sí ní tá a lè ṣe sí ẹ lọ kọ sílẹ̀. Àwọn báǹkì tí gbogbo ayé dẹ̀ ń nájà ní ìsinyìí mo ti sọ sẹ́yìn Olúwa tó sọ fún mi pé àwọn báǹkì yẹn ní ìgbà tí Tinubu bá padà wọlé àwọn báǹkì yẹn máa dá ìgbèsè sọ́run àwọn èèyàn bí ó pè kíní Moneypoint kankan kólúkúlùkù wà very careful. Ìjì báǹkì àwọn internet bank Olúwa sọ pé ó bọ̀ wá kó àwọn ènìyàn sínú ọ̀fà tómijé tó pọ̀ ẹ̀kọ́lẹ̀. Olúwa yóò wà pẹ̀lú wa o. Finally, Ọlọ́run ò tí ì fi ẹni tí ó di ààrẹ president Nàìjíríà hàn mí o ní 2027 o. Ọ̀rọ̀ 2027 Ọlọ́run ò tí ì fi kankan hàn mí nípa rẹ̀. Ṣùgbọ́n ẹ gbàdúrà tó bá jẹ́ pé ẹni tó wà ń bẹ̀ ni yóò padà wà. Olúwa sọ pé ìjọba ológun ni yóò wá tún padà ṣe o. Kò ń ṣèjọba alágbádá o. Ó dẹ̀ máa fi ayé ní àwọn èèyàn. Ó dẹ̀ máa gbomijé lójú àwọn èèyàn. Ó dẹ̀ máa fi àjùlọ hàn. Ó dẹ̀ máa gbẹ̀san. So kí gbogbo àwọn olórí wa nílẹ̀ Yorùbá kí wọ́n lọ bá kí wọ́n bá sọ̀rọ̀. Ọmọ àlelẹ̀ Yorùbá nìkan ló lè sọ wípé kí ààrẹ yóò má padà síbẹ̀ kó má lọ́dún mẹ́jọ. Ṣùgbọ́n bó ṣe ń ṣèjọba yìí ìjọba yóò favour ayé o. But àwọn èèyàn fẹ́ràn ká máa tan èèyàn. Ẹ sọ fún ìjọba yóò favour èèyàn kí wọ́n yí padà kí gbogbo wa dẹ̀ béèrè fún àánú. Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Àwọn t'Olúwa rán mi sí wa nìyẹn. Àwọn t'Olúwa rán mi sí wa nìyẹn. Kí a dẹ̀ gbàdúrà fáwọn ọmọ wa tó wà lẹ́yìn òkùnkùn. Kíjọba yìí develop wọn. Kó dá iléeṣẹ́ wa padà nílẹ̀ Yorùbá. Kó tún àwọn ọ̀nà wa ṣe. Kó dẹ̀ jẹ́ kí àwọn ọmọ wa tó ti wà lẹ́yìn òkùnkùn kó mú wọn wálé kó tó wá tẹ̀sí ọpọlọ wọn ju àwọn olè wọ̀nyí. Akpabio àti Wike òpin wọn léwu ní Nàìjíríà lópin gbogbo ṣùgbọ́n it is well. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí lábẹ́ bó ti wù rí. Mo wí lórúkọ Bàbá tọmọ tẹ̀mọ́ májẹ̀mú orí ilẹ̀ yìí yóò dájú àánú fún yín. Oore ọ̀fẹ́ orí ilẹ̀ yìí yóò dájú àánú fún yín. Àárín àwa àtọlọ́run kò ní dàrú. Together we shall make eternity. My number remain the same 08038030562. My name remain the same Iṣẹ́ ìránṣẹ́ Olúwagbémidìde. Fún òpin ohun gbogbo ẹ sọ fún ẹ lo gbogbo ọjọ́ kẹsàn-án títí a fi dìbò. Ẹ lo gbogbo ọjọ́ kẹsàn-án kí ẹ máa gbàdúrà Olúwa bá wa ṣẹ́ ogun orílẹ̀-èdè yìí lọ́nà àdìtú. Ẹni tó bá lè wà nínú àwẹ̀ kó wà nínú àwẹ̀.
ẹ tó bá lè jókòó sílẹ̀ ẹlẹ̀ kó jókòó sílẹ̀ ní anywhere tá a bá ti wà. Olúwa bá wa fi májẹ̀mú àdìtú ṣẹ́ ogun àdìtú tó ń ja orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ìjọba àná ló máa ń dáa ju ìjọba òní lọ. Wèrè mẹ́ta ló wà lórí mídíà. Wèrè àkọ́kọ́ ni ẹni tí ó ń kọ̀ndẹ́ẹ̀mù àwọn òkú tó ti kú tí wọ́n ti parí eré ìje wọn, tó máa pè wọ́n lágbájá, Babalọlá ò sí dáadáa, Mósè Ọmọládé ìsọmọ Ọlọ́run, Ọ̀ṣọ́fà ò kì í ṣe wòlíì, káwá jókòó sílẹ̀ àákọ́ wọn, Awólọ́wọ̀ ọ̀tá Nàìjíríà ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni tó bá ń bá òkú jà tó fi òkú lórúkọ pé tóun bá ti sọ àwọn èèyàn lè máa jẹ́ kíyàn kóun trend, tó jẹ́ òkú ló fi ń trend, àwọn òkú tó ti kọjá lọ fi ń trend lórí mídíà, aṣiwèrè èèyàn ni. Number 2, wèrè kejì lórí mídíà òun ni àwọn yẹn ládẹ́ ń pè ní àwọn bàbá tí wọ́n dẹ̀ ń fi wọ́n gàn wọ́n tán sọ̀ sí wọn yìí. Àwọn yẹn àwa nísìn mínísà tiwa, àwa mínísà pé media promote me mínísà làwa, but àwọn bàbá yẹn ohun tó promote wọn ni ẹ̀mí mímọ́ ni mo fẹ́, Ọlọ́run alágbára, ara kò lè ṣiṣẹ́ mi ò, Olùgbàlà gbé mi wọ̀. Wèrè kejì lórí mídíà òun ni àwọn tí ó ń ṣe ìdájọ́ ẹni tí ìgbà ti lọ lọ́wọ́ ẹ̀, tó ń ṣèdájọ́ Ọbásanjọ́ ó yẹ kó ṣe báyìí, Yàrá kìíní Babangida, Jonathan.